ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o. Bí a ṣe gbọ́ wọn ní àǹtí wa wọn ló pitúnú palace o. Wọ́n ló ní kí kábíyèsí sọ ipò òun fún òun o unless òun máa kúrò nínú ayé kábíyèsí. àfi 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 kó má jó òótọ́. Ah, ah. Kí kábíyèsí sọ ipò ẹ fún ẹ. Kí ni ipò ẹ? Ṣé o mọ̀ pé kábíyèsí níyàwó kó tó fẹ́ kábíyèsí náà? Òun mú ipò onípò, òun lo ipò onípò, ó yá ipò onípò lò. Òun yá ipò onípò lò as first wife. Òun sọ fún gbogbo ayé, ìwọ ni first wife o, ìwọ ni first wife o. So kí wàá ní Queen Naomi? Ṣé last wife ni Queen Naomi? Because kò yé mi. Bẹ́ẹ̀ náà làwọn kan wọ́n máa ní 8th wife ni Queen Naomi, 7th wife ni Queen Naomi. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ má tanra yín. Ẹ má tanra yín. Queen Naomi is the first wife. Kò dẹ̀ sẹ́ni tó lè gba position wọn lọ́wọ́ wọn. Wọ́n ní kábíyèsí ní kó exit. Ilẹ̀kùn ṣí sílẹ̀ gbàgàdà ló ṣí. Tó bá fẹ́ exit ó jẹ́ gba fètè. Kó má máa jẹ́ káwọn ìyálájé kó má máa jẹ́ kán tàn ẹ́. Ipe ìwọ ni first wife o, ìwọ ni yèyé lúwa o. Ta ló fẹ́ fojú jójára lọ jókòó ara ẹ̀ jẹ́? Ó mọ̀ pé tí kábíyèsí bá tún bínú ní ìsìn ó parí nìyẹn. Mímọ nǹkan tó máa ń ṣe ẹ̀yin olórí yìí. Ẹ máa rí pé ọkùnrin ó níyàwó nílé, ẹ máa lọ fẹ́. Ẹ tún wá máa fẹ́ gba ipò ẹni ẹlẹ́ni. Kí ló dé? Ẹ sún ọmọbìnrin ìtònà. For 3 good years lẹ fi sún ọmọbìnrin kan ògiri. Kò sọ nǹkan kan. Ó fi yín sílẹ̀. Ẹ ń ṣe bó ṣe wù yín. Ẹ máa gbọ́pa oríṣiríṣi. Ẹ máa gbé lọ sí Paris. Ẹ̀yin ìyá ìyèyé lúwà. Ẹ̀yin yèyé lúwà ẹ̀yin gbogbo ẹ̀. Queen Naomi ò sọ̀rọ̀ wọn ọ̀gbìn. Àbọ́jọ́ wo lẹ rí kí Queen Naomi sọ̀rọ̀ rí? Àtọ́jọ́ tẹ ti ń gbọ́pa yín tẹ ti ń gbé kiri pẹ̀yìn yèyé lúwà. Ṣé Queen Naomi sọ̀rọ̀? Ṣé ẹ rí pé bó ṣe máa rí lọ nìyẹn? Ẹ fẹ́ kí ọmọ kábíyèsí kó dúró síta forever. Ẹ̀yin people ẹ burú o. Ẹ burú o. Ẹ fẹ́ kí ọmọ kábíyèsí kó dúró síta títí ayé kó má wọlé mọ́. Níbo lẹ ti gbọ́ pé ọmọ ọba ń sùn ta orí adé ń sùn ta? Níbo lẹ ti gbọ́ rí? Ẹ wá ń sáré kiri. Eré tí ò yẹ kẹ́ ẹ sáà ń sá kiri. Ẹ jẹ́ kí n sọ fún yín, it's too late. It's better kó gba fèètè kó lọ jókòó ara ẹ jẹ́ kó wábi jókòó sí. Kó jókòó ara ẹ jẹ́. O ti rí àǹtí wa orí bó ṣe dúró lọ́jọ́ yẹn lọ́jọ́ Thanksgiving tó ń bá Tadé ní káwòjò. Tí àǹtí wa church náà tó ń bá Tadé ní káwòjò. Ìwọ nìkan ó fẹ́ máa halẹ̀. Ìwọ àti olórí fashion ẹ fẹ́ jọ máa halẹ̀. Ó bẹ́tà kó rọra wá bí jókòó sí. Time Queen Naomi ní o. Ẹ jẹ́ kí wọ́n rí mú mi. Ẹ jẹ́ kí wọ́n gbádùn ayé wọn. Ọdún 3 tí wọ́n fi wà ń ta yẹn. Ọdún 3 àwọn náà máa fi gba kábíyèsí. Tó jẹ́ pé gbogbo time ọdún 3 yẹn tí kábíyèsí ò fi ní time fún Queen Naomi. Queen Naomi ló máa lu ọdún 3 yẹn pẹ̀lú bàbá wo Erin ńlá. At least ọdún 3 ló fi wà nù palace pẹ̀lú kábíyèsí. So right now ẹ jẹ́ kán àwọn náà enjoy ara wọn for 3 years. For 3 years ẹ jẹ́ kán enjoy ara wọn. Queen Naomi ò kàn ṣe èèyàn kan tó yẹ pé wọ́n wà very heartless ni. Wọn ò ní inú burúkú. Gbogbo inú burúkú tẹ̀ ń níyì Queen Naomi ò ní. Ìtorí ẹ̀ náà fi máa ń wò yín tọkàn máa wò yín pé kí ló wà nínú gbogbo nǹkan ayé tó jẹ́ pé ó máa báyé lọ ni. Ìwọ wá ń sọ pé kí kábíyèsí sọ position ẹ fún ẹ. Position yẹn ṣáà ló jẹ́ lógún. Position yẹn ló jẹ́ lógún. Kábíyèsí ti sọ fún ẹ so many times pé Queen Naomi ni first wife àwọn. Kí wá lo tó fẹ́ mọ̀? Kí lo tó fẹ́ gbọ́? Kí lo tó fẹ́ mọ̀? Kí lo tó fẹ́ gbọ́? She will remain the first wife. Ìyá Tadé ni ká wò. Ìyá àrólé kábíyèsí she will remain like that. Kò sí ẹni tí ó máa gba position Queen Naomi lọ́wọ́ Queen Naomi. Kò sí. Ó jẹ́ lọ ṣe sùúrù fún ara ẹ̀ kó lọ wábi jókòó sí. Kó má jẹ́ pé nǹkan tó máa lé ẹ jáde kúrò ní palace kábíyèsí ni torí ó lè máa bá kábíyèsí halẹ̀. Ó lè bá kábíyèsí halẹ̀.
ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn o tọ́làǹtì wa ní kí kábíyèsí sọ pòsíṣàn òun fóun o òun fẹ́ mọ pòsíṣàn òun o àjẹ́ bẹ́ẹ̀ òun máa kúrò nú ayé kábíyèsí ni wọ́n ní bàbá wo Erin ńlá dẹ̀ sọ fún yín pé ilẹ̀kùn ló ṣí sílẹ̀ tó bá fẹ́ kúrò ya tètè máa lọ ọlọ́run elédùmarè á wà pẹ̀lú Queen Naomi o á dẹ̀ wà pẹ̀lú kábíyèsí gbogbo ìgbà la máa dúpẹ́ lọ́wọ́ bàbá wo Erin ńlá fún nǹkan ìyanu tán ṣe fún Tádéníkáwò àti Queen Naomi ẹ̀yin èèyàn lé ojú tàwọn ẹlẹ́gàn gbogbo ẹni tó bá ní Queen Naomi ò ní jókòó sínú pálàsì yẹn àbí kò ní ní ìfọ̀kànbalẹ̀ láti tọ́jú ọmọ ẹ̀ Tádéníkáwò irú ẹni bẹ́ẹ̀ ó máa rìn lọ ni tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ló máa rìn lọ nítorí pé kò ṣebi sí yín kò robi sí yín kò wábi fún anybody tí ẹ̀ ló ń ṣe ó ń ṣe ti ẹ̀ ni ó dẹ̀ ń ṣe ti ọmọ ẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run so ẹ fi sílẹ̀ jẹ́ kó jayé orí ẹ̀ ẹ̀yin èèyàn lé bí a ṣe máa fi òpin sí gist lẹ́nìí ní gbogbo nǹkan tí mo sọ fún yín pa gbọ́ lórí ọ̀rọ̀ àǹtí wa alleged ni o mi ìbá kábíyèsí gbénu palace o nǹkan tí kábíyèsí fẹ́ ní ìsinmi support tí ẹ̀ bá lè support kábíyèsí á bẹ́tà kẹ́ wà láàyè yín torí bàbá wo Erin ńlá wọn ò ní ever fi Queen Naomi ṣeré mọ́ láíláí wọn ò ní ever fi Queen Naomi ṣeré mọ́ láíláí so the best thing òun ni kẹ́ support kábíyèsí so that ìwọ gan fún rẹ wà lè nísinmi ẹni tí ò bá fẹ́ kí Queen Naomi nísinmi òun kò lè nísinmi ẹ̀yin èèyàn lé woman yìí ti jìyà tó àdúrà ní kẹ́ jẹ́ kí gbogbo wa ká máa ṣe fún Queen Naomi ní ìsìn ká dẹ̀ máa ṣàdúrà fún kábíyèsí nítorí kábíyèsí gbìyànjú nínú ayé wọn. Ọlọ́run elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé náà àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ náà so allegedly bá ṣe gbọ́ nìyẹn. ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Máṣọlá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lè à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ni tẹ́ bá ti tẹ notification bell yín gbogbo gist tá máa ń ṣe a máa wá sórí fóònù yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share gbogbo àwọn gist wa àrí ọwọ́ yín òkè òkè ní ọlá yín á máa lọ o ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV welcome back thank you God bless you all ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe thank you God bless you all. Mashola Gist TV love you all.